Ẹ kú dédé àsìkò yìí sà. Ẹ jẹ́ bá ọdẹ́rùkọ yìí fún àwọn tó wò wá lé. Orúkọ mi ni Olóyè Omowe Michael Olúbùnmi Ayélàágbé. Ṣé ẹ lè jẹ́ ká mọ̀ díẹ̀ nípa yín? Iṣẹ́ ńlá nìyẹn nílò afẹ́ wí. Ẹ sọ díẹ̀. Wọ́n bí mi ní ọdún 1960 ní oṣù kejì. Ogúnjọ́ oṣù kejì. Sí ìdílé bàbá olóyè ọ̀nàrẹ́bù olóṣèlú bàbá mi ìsìnkẹ̀ṣọ́nọ́lá Ayelaagbe. Ìyá mi jẹ́ Janet Ayelaagbe. Bàbá mi ti kú ní ọdún mélòó kan sẹ́yìn 1993. Ó yà mí ṣì wà tó ń ta kébékébé tó ń jẹ̀bọ lọ́mọ ọdún kókòlé ní àádọ́rùn-ún báyìí. Ìyá mi. Mo wá lọ sí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Abẹ́òkúta St. James Primary School Ìjàpẹ́ àtàwọn iléèwé. Mo lọ sí ilé ẹ̀kọ́ gíga Reverend Kuti Memorial Grammar School. Mo jáde ní 78. Mo jáde bẹ́ẹ̀ 78. Lẹ́yìn yẹn mo lọ sí teacher training. Olùkọ́ ní mí. Mo lọ sí Taylor's Teacher Training College ní Oníkókò ní Ìbàrà. Wọ́n ti fi òfin ìjọba de iléèwé yẹn tí kò sí. Mo jáde ń bẹ̀ ní mo lọ síbẹ̀ ní 79, 81. Lẹ́yìn yẹn mo lọ ṣiṣẹ́ olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Mo wá ń lọ sí Kólàgbà Oyè NC ní State College of Education ní wọ́n kò. Ó ti di táìsì láàrin College of Education DC. Mo jáde níbẹ̀ ní 1987. Tí mo ti jáde ńbẹ̀, kó tó di kí mo tiẹ̀ jáde ńbẹ̀ ara ni mo ti ń pèdè. Láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo ti ń ṣe eré lórí stage àwọn kéékèèké tó máa ń bọ̀ mo ti ń pèdè. Mo mi ò fi bẹ́ẹ̀ kà kún ní pàtàkì iṣẹ́ ìlànà ṣọ́pọ̀ àróbí òdù bí kò ṣe ń gbà tí mo dé ilé ẹ̀kọ́ gíga olùkọ́ ní àgbà. Wọ́n láwọn ilé ẹ̀kọ́ kéékèèké tí mo lọ ohun Yorùbá pọ́nbélé mo fi ń ka ewu. Nígbà tí mo wá dé ilé ẹ̀kọ́ olùkọ́ ní àgbà ní olùkọ́ wa ń gbà yẹn ó ti kú nísìnyí alàgbà Ṣọ̀gá Sàlàbí tí mo lè gbàgbé wọn láéláé. Ló wá ní ohun tí òun fi bẹ̀rẹ̀ ewu yẹn òun ni kó máa lò. Ṣé mo mọ ṣọ́pọ̀ àróbí òdù rárá ó ti kú tipẹ́tipẹ́ ní 1920. Ṣùgbọ́n ọmọ ṣọ́pọ̀ àróbí òdù wá wà ìyẹn ní Bọ̀sùn Ṣówándé. Ṣọ́pọ̀ àróbí òdù tẹ́ ẹ rí yẹn ìlànà orin ègbè tàbí orin àrùngbè orin orò òun ni wọ́n fi ń ṣe ìyàrá ẹ̀kọ́ gbóhùn mi náà èmi ọ̀ṣẹ́rù onígbọ̀ ohun lọ́nà fún èmi àfìlànà ṣọ́pọ̀ ṣe rìnsẹ̀. A wá ṣe àròfọ̀ yẹn a fi gbé kókó kan kalẹ̀. Lẹ́yìn tó bá fi gbé kalẹ̀ ó lè wá kọ orin kìrìsìtẹ́nì sí ó lè kọ orin orò sí bí màmá ṣe sọ lẹ́ẹ̀kan pé fàkóyọ akọ lóbò lóró fàkóyọ orin orò nìyẹn. Papẹ́papẹ́ kò róore o papẹ́papẹ́ kò róore papẹ́papẹ́ kò róore. Wọ́n á mú papẹ́papẹ́ irú tọ́mọ ìjẹ̀bú máa ń lò yẹn wọ́n máa fi lura wọn báyìí. Òun wá ṣe gbé kalẹ̀ ní ìlànà ewì ló fi pè ní àròfọ̀ orin àrùn ìlànà orin òrùn ní àrùngbè. Orin àrùngbè ohun Ẹ̀gbá ni la fi ń ṣe la fi kọrin àrùngbè ni níṣe ni à ń dégè. Nígbà tí wọ́n wú mi yọ bẹ́ẹ̀ yẹn ní College of Education
àrùngbè yẹn òun ni mo tẹ́ pẹlẹ́mọ́. Ó ní àrùngbè tí mo kọ́kọ́ kọ ní ìlànà ṣọ́pọ̀ àrùngbè òtù lọ́dún yẹn òun ní àsìkò tí Délékè wá kú tí ó tóbi gbé òbídé sọ́kàn gbogbo èèyàn. Mo wá ní lè sí àgbà ìkà ìránṣẹ́ ikú sí Délékè wá kiri lè sí àgbà òṣìkà lè sí àgbà kọ̀ǹtọ́yàn ìfi lẹ́tà ikú ránṣẹ́ sí Délékè wá kiri ìyá Délé ń bẹ níbẹ̀ ẹ kò fún ìyá rẹ̀ lọ mo ṣàgbé kalẹ̀ ìyẹn ti wà nínú ìwé tí mo ṣe o torí mo ti kọ ìwé àròfò àròpẹ̀ apá kìíní apá kejì ẹ̀ ní ìgbà tí wọ́n fún mi ní òye ọ̀mọ̀wé nínú ìwé literature tí mo ṣe àti àwọn àwo orin àròfò àròpẹ̀ tí mo ṣe mo wá pè ní àròfò dọ́là. Kódà ilé ẹ̀kọ́ kódà àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn lórí iṣẹ́ ìpèdè yìí ó fún mi ní award best radio personality méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ọ̀pọ̀ èèyàn. Bí ìgbésí ayé yẹn ṣe rí nìyẹn. Ọmọ ẹgbẹ́ akọ́mọlédè èmi ní akọ̀wé ìpolongo ẹgbẹ́ akọ́mọlédè. Mo sì ibi tí mo dé tí Ọlọ́run ò jẹ́ kí atayọ bó ṣe rí nìyẹn níwọ̀n bá ṣókí. Ṣùgbọ́n tí ẹ bá lọ wá ìwé ègè tí mo sọ yẹn orin ègè nílẹ̀ wa ẹ rí àkọsílẹ̀ ìtàn ìgbésí ayé mi ní ṣókí bẹ̀. Ẹ dẹ̀ rí àwọn bá a ṣe ń dégè torí Ẹ̀gbá ń dégè gẹ́gẹ́ bí màmá ṣe sọ màmá Ṣóyè ti sọ Ẹ̀gbá Aláké tí ẹ bá gbọ́ ń gbò mí á jẹ́ bóyá ẹnìyẹn wá fẹ́ wa lọ́kọ ó wá padà sí wọn ó wá lọ ṣe tàbí ó jọ̀rẹ̀ tàbí ó ṣe àṣìjẹ́. Ìlú ní ìtòtún dégè ó ní ìlú òkè star mo ti gbàgbé bọ́ ṣùgbọ́n ìlú tí bàbá Bọ́lá Ìgè ti wá wọ́n tún dégè ń bẹ̀. Ṣùgbọ́n Ìgè yẹn ó máa jẹ́ ní ìlànà ohun tiwọn yàtọ̀ sí Ẹ̀gbá. Ẹ̀sà òkè yàtọ̀ sí Ẹ̀gbá. Ẹ̀gbá yẹn òun ló wá jẹ́ ìtì kò lè sí eré tà kí fi ṣe kò sí nǹkan tí à kì í fi èkè ṣe ní ìbí kọmọ ní o níbi ìgbéyàwó ní o kò sí nǹkan tí à kì í fi ṣe kílẹ̀ tó fẹ́. Ẹ fún wa ní àpẹẹrẹ ègè kan pé kẹ́kọ́. Ẹgbẹ́ Akọ lédè wa parapọ̀ à ń ṣàjọyọ̀ àjọ̀dún yìí à ń ṣe ìkéjìmàrè ọba kó jẹ́ kó pè ní ká tún ríra láyọ̀ àtàlàfíà lọ́dúnkùnrin kọ́dún kó yàbò kọ́ọ̀dún kó yàbò ẹ ṣàmì kí n gbọ́ ó. Ariwo kọ́dún kó yàbò kọ́ọ̀dún kó yàbò ẹ ṣàmì kí n gbọ́ ó. Ìyẹn wo obìnrin yẹn ṣe ń fẹsẹ̀ obìnrin rajó ó ń bá ijó yẹn lọ ó ń jójó ayọ̀ ó ń jójó ayọ̀ ijó ayọ̀ àgbàlẹ̀ wa kan títí láyé ó. Ariwo ó ń jójó ayọ̀ ó ń jójó ayọ̀ ijó ayọ̀ àgbẹ̀lẹ̀ wa kan. Ègè tí ò bá ní àríwó nínú ṣègbè èèyàn méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ dẹ̀ ló dégè ló gbọ́dọ̀ ní elégbè. Oríkì máa ń sábà wọ́pọ̀ nínú ègè ṣùgbọ́n nígbà tí àwa tá a jẹ́ ọ̀mọ̀wé dé láàrin àwọn bàbá wọn á jẹ́ kọ́mọ̀ yìí pé kì í ṣe oríkì nìkan ṣo àwa fún wọn ní kókó ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìwà ó yẹ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe dúró yìí wọ́n á béèrè ìlú yín ní kọ̀ọ̀kan a máa fi dégè sí tí kò sí àti àdúrà. Ẹ ṣe púpọ̀ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Bunmi ọmọ Ayélàágbé onígbà ohùn onígbà ohùn ni wọ́n.
wọ́n sọ mí o